ẹ̀yin tèmi ẹ kúrọ̀lẹ́, ẹ wò ẹ má bínú, mo mọ̀ pé gbogbo yín lẹ ti ń retí Oníyangi apá kejì láti àná. Nẹ́tíwọ̀kì ni ò jẹ́ kán lè rí upload lánàá yẹn, but wọ́n ti wá upload ẹ̀ báyìí o. Ẹ lọ sí Nọfisát TV kẹ́ lọ wo Oníyangi apá kejì, wọ́n ti drop ẹ̀ síbẹ̀, ó ti wà ńbẹ̀ o. Ẹ lọ wò ó, gbogbo yín tẹ́ ti ń retí Oníyangi apá kejì ti jáde báyìí, ó ti wà lórí Nọfisát TV. Ẹ lọ wò ó, ṣe mọ̀ pé mo ti ṣèlérí fún yín pé tó bá ti jáde màá jẹ́ kẹ́ ẹ máa mọ̀. So ó ti jáde báyìí o. Ẹ lọ sí Nọfisát TV kẹ́ lọ wo Oníyangi apá kejì, kẹ́ jẹ́ ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ o. Tó bá ti ṣe díẹ̀ màá wá fún yín ní review bí movie yẹn ṣe lọ. But ẹ kọ́kọ́ lọ sórí ibẹ̀ náà kẹ́ kọ́kọ́ lọ wò ó, ó ti jáde o. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ dẹ̀ bá wa subscribe sórí channel yìí, kẹ́ dẹ̀ comment sí orí fídíò yìí. Ẹ ṣé gan ni.